ẹ̀yin èèyàn ní tí mo mà rí ẹ̀ mà rí ìṣọwọ́ tí àwọn èèyàn fi ń wá ọkùnrin ní Naija tó fi ń wá ọkọ ó mà pọ̀ ju ìṣọwọ́ tí ebi fi ń pààyàn àbí tó fi ń wá owó lọ. Àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n ń sunkún ọkọ tó ń wá ọkọ yìí irọ́ náà ni ọ̀pọ̀lọpọ̀ wọn ò serious o. Bó bá rọ́kọ náà tán wọ́n á fi tàfàlà ni. Ìmíì igbá ló máa fi gbá ọkọ náà lórí. Ìmíì nítorí pé ó fẹ́ bímọ ló ṣe ń wá ọkọ, tó bá dóko débi pé ó bímọ tó ní bí tán á pa òbò ẹ̀ mọ́ ni. Á di pé tó bá ń jí báyìí kó ló ti rẹ̀ òun. Ẹ ń wá ọkọ lójú méjèèjì nísìn ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa bátà ọkùnrin emotionally. Lára pé kẹ́ bátà ọkùnrin emotionally ni wípé èyí tó ti jẹ́ pé ó ti lọ́mọ méjì á wá rí ọkọ tán kò mọ̀ yàtọ̀ láàrin pé kọ́kọ́ tọ́jú àbí kó tọ́jú àwọn ọmọ òun. Bẹ́ẹ̀ ẹ̀ ń wọ́kọ lójú méjèèjì ṣùgbọ́n irọ́ lẹ bá dé. Tẹ́ bá rọ́kọ náà ẹ máa fi ṣe tẹ́ntẹ́, ẹ máa fi ṣe sùwé ni. Tára bá tù yín tán ẹ̀ ń gbá wọn kókì. Tẹ́ bá ti dó okó yẹn débi pé ti bí méjì mẹ́ta tán báyìí okó tẹ́ ẹ dódódó tẹ́ ẹ ń wá nísìn á wá di wípé kò jọ yín lójúmọ́. Ẹ wá máa fi gbágbá ọkùnrin yẹn lórí irọ́ náà ni o. Ẹ nìkan ṣe o. Ọmọ lẹ fẹ́ bí o. Nǹkan mi lẹ̀ ń wá lọ o. Kò ṣe pé bóyá ẹ lọ́kọ fẹ́ o. Torí tẹ́ bá lọ́kọ fẹ́ ẹ ní máa hurt ọkùnrin ẹ ní máa bátà ọkùnrin emotionally. Tẹ́ bá rọ́kọ fẹ́ ẹ ní máa fi ìpè ẹlòmíì á fi ọkùnrin lẹ̀ nítorí wípé ó fi ìpọkùnrin ò bá ń tọ́jú ọmọ tó ń bí. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run gbogbo ẹ̀yin baby mama tẹ́ ń gbé ọmọ lọ fẹ́ ọkọ àbí tẹ́ ń fẹ́ ọkùnrin tẹ́dẹ̀ tí lọ́mọ lọ́wọ́ ọkùnrin ò suppose láti bá yín tọ́jú ọmọ tẹ́ ẹ bá bí. Tí èèyàn bá tọ́mọ alákàrà ṣe ìhà ìtẹ́yìn kádẹ̀lẹ̀ èèyàn ń fọwọ́ bọ̀. Bí yóò bá tọ́mọ alákàrà ṣe kó má wulẹ̀ lọ jìdó. Nígbà tẹ́ mọ̀ pé ẹ̀ tọ́mọ ó ṣe bí ọmọ tẹ́ ẹ bí ní bàbá ẹ̀yin lẹ máa gba ọmọ kúrò lọ́wọ́ bàbá ẹ̀ kí bàbá ẹ̀ má ní access sí. Ẹ wá lọ fẹ́ ọkùnrin mi, ẹ wá máa fẹ́ jẹ́ kọkùnrin mi máa bá yín gbé bùkátà ọmọ bàbá oníbàbá. Ṣé àwọn ọmọ tẹ́ ẹ gbé dání ṣé ẹ̀yin lẹ ní jẹ́ ká bàbá wọn kọ́ ní access sí ìgbésí ayé wọn. Ẹ wá ní kí bàbá oníbàbá máa tọ́jú ọmọ ọlọ́mọ níbo náà ti ń ṣerú ẹ̀. Ọkùnrin wá fẹ́ ẹ mo ti sọ kò nídìí láti bẹ́ẹ̀ tọ́jú ọmọ tó o bá bí. Ìwọ lọkùnrin láti tọ́jú, tó bá gbọ̀n lẹ̀ ló máa dọ́dọ̀ ọmọ, tí ò bá gbọ̀n lẹ̀ kò compulsory. Má yọ bàbá ọmọ ẹ kúrò nínú ayé ẹ̀. Ìwọ̀nba tó bá lè ṣe jẹ́ kó máa ṣe. Má fi agídí fìtìjú kárùn. Nígbà tó bá bímọ mẹ́ta fọ́kùnrin kan tó ní pé pẹ́pẹ́sẹ̀ kan ó ṣe ẹ̀ ó fẹ́ kẹ̀yìn ọmọ ẹ̀ sí, ó fẹ́ kẹ̀yìn wọn àtàwọn ọmọ ẹ̀ síra wọn, ò fẹ́ jẹ́ kí bàbá ẹ̀ ní access sí ọmọ. Ìwọ dẹ̀kẹ̀rẹ́ ọwọ́ ẹ̀ ò tó ẹnu. Wá máa wá ọkùnrin tó máa bẹ gbọ́ bùkátà bàbá ọmọ ọlọ́mọ tó bí fún bàbá oníbàbá tí wọn mọ̀gbà tí wọ́n ń sun oorun ẹ̀ tí ò bá wá ṣe wá ní kò tọ́jú ẹ̀jọ́ nítorí Ọlọ́run. Ọkùnrin kankan ò suppose láti bẹ́ẹ̀ tọ́jú ọmọ tó bí fẹ́ lòmíì. Má yọ ọwọ́ bàbá àwọn ọmọ ẹ̀ kúrò nínú ìgbésí ayé àwọn ọmọ. Nǹkan tí yóò bá tó gèlè tèèyàn kì í nífẹ̀ẹ́. Ìwọ̀nba tó bá máa ṣe yàtọ̀ sí àwọn ọkùnrin àjàràbùkà tí wọn kì í ṣe o. Àwọn tí wọn wà responsible bọ́ ọkùnrin tó bá ní tó fẹ́ ṣe fáwọn ọmọ ẹ̀ jẹ́ kó ṣe fáwọn ọmọ ẹ̀. Má lọ fi bùkátà àwọn ọmọ ọlọ́mọ tó bí síta fi ní ẹni tó ṣẹ̀ ń fẹ́ lára. Ẹni tó ṣẹ̀ ń fẹ́ ò ní right kò suppose láti bẹ́ẹ̀ tọ́jú ọmọ o. Tó bá ní tó ṣẹ́kù ni o. Bùkátà ọmọ tó bí fẹ́ lòmíì ò kan ẹni tó ṣẹ̀ fẹ́ o. Ìwọ ló ń láti tọ́jú gẹ́gẹ́ bí obìnrin o. Èyí tó bá tọ́jú tó bá fún ẹ o lè lọ máa fún ọmọ tó lọ bí fún bàbá oníbàbá nínú ẹ̀. Bẹ́ẹ̀ má sọ pé tó bá kọ̀ fẹ́ ṣe ọkùnrin ṣe right ọkùnrin ni láti ṣe. Ó ṣe right ọkùnrin láti ṣe. Ẹ̀yin ọkùnrin ọ̀lẹ alápá má ṣiṣẹ́. Àwọn ọkùnrin kan wà tó jẹ́ wípé ọ̀lẹ ni wọ́n tí wọn ò fẹ́ kan ṣe. Àwọn tó jẹ́ wípé wọn ò dára half a plot. Wá ní àwọn làwọn ní gbogbo ilẹ̀ tó wà ní Nàìjíríà. Wọn ò ra kẹ̀kẹ́ rí. Ojoojúmọ́ ni ọkọ̀ wọn máa ń wà lójú omi.
wọ́n parọ́ ju àrọ̀mìnì lọ, olè ni wọ́n, ọ̀lẹ alápá má ṣiṣẹ́. àwọn ló mọye ọkọ̀ tó kọjá lójúde. àwọn alápá má ṣiṣẹ́, àwọn nìkan náà ló máa mọ̀ àsìkò tí àṣà tó ń gbọ́mọ ẹdìyẹ lọ. ojoojúmọ́ náà máa wá mánà látọ̀run. àwọn olè abojúrogodo alápá má ṣiṣẹ́ ọkùnrin tí ò ní nǹkan kan. wọn ò mọ̀ ju pé kí wọ́n múra láàárọ̀ kan wọṣọ tó dáa kan bọ́n bá rí wọn níta àwọn èèyàn sọ pọ́kùnrin tán. irú wọn máa ń tan obìnrin ni. obìnrin tó máa gbẹrù lọ́wọ́ ẹ̀ náà máa ń wá káàkiri. tó bá lọ kó sírò àwọn yẹn lọ́wọ́ tó lọ bímọ fún wọn tí ẹ bá ẹnìyẹn kó máa bá yí. ṣùgbọ́n má wàá fi yẹn kó wá fi bàtà ọkùnrin ọlọ́kùnrin tó fẹ́ wá fẹ́ ẹ jẹ́. ìgbà tó bá ti rí ọkùnrin tó yẹ pé ó ń fún ẹ lápọ̀ìntmẹ́ǹtì pé tó bá ti ń bọ̀ láti ibi iṣẹ́ wá bá mi, gbogbo àràárọ̀ wàá bá. kò ń ṣerú ọkùnrin tó yẹ kó fẹ́ ìwọ obìnrin. tọkùnrin ò bá ríṣẹ́ ṣe gan, bó bá wà ní Nàìjíríà, jí láàárọ̀ wọ ṣòkòtò kó lọ ka pépà ní bus stop. tó bá jẹ́ pé London ló wà tó ò ríṣẹ́ ṣe àbò wà l'Amẹ́ríkà, jí lọ sí train station kó lọ máa wo bí àwọn èèyàn ṣe ń sáré wo train bó ṣe ń bọ́lẹ̀. máa rìn from one train station to another. wáṣẹ́ fúnra ẹ lọ kó pépà kó máa pín káàkiri títì. nǹkan burúkú ni, orí burúkú ló máa ń mú ọkùnrin jí láàárọ̀ kó má ríṣẹ́ ṣe, kó jí kó máa sùn. àwọn náà tírélà wọn kò ń yé dé sétí omi. obìnrin tó bá dẹ̀ fáìn jù náà máa ń fẹ́ dó torí ẹnu wọn máa ń dùn ni. I'm telling you, obìnrin tó bá fáìn jù náà máa fẹ́ dó. ọ̀ṣọ́ tó wà lórí gbájú náà máa wọ̀. tó bá ti múra tán báyìí, wàá ní irọ́ ni, wàá sọ pé igbákejì Ọlọ́run ló dé yìí. àṣàn bọ́dì ni, kò sí nǹkan kan. ọkùnrin ò gbúdọ̀ jí láàárọ̀ kó má rí nǹkan kan ṣe. tó o bá rí nǹkan kan ṣe, lọ sí train station kó lọ máa cap train. bó ṣe ń wọlé, báwọn èèyàn ṣe ń wọnú train, bó ṣe ń bọ́tà. lọ sí Piccadilly Circus, lọ sí Trafalgar Square kó lọ máa ka bí ẹyẹ ṣe ń fò sílẹ̀ bó ṣe ń fò sókè. lọ sí bus stop Olóòṣà àbí kó lọ sí bus stop Kétu kó lọ ka pépà. ọkùnrin tó bá ń jí láàárọ̀ tí ó ń jí láàárọ̀, olórí burúkú ọkùnrin ni. ẹ̀yin obìnrin tẹ́ bá ti lọ bọ́ sírú ọwọ́ ọkùnrin yẹn, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, tó bá ti bímọ fún kó lọ máa ran ni, torí orókun kúnlẹ̀ kó tó gbẹ̀pà sí. má wàá lọ máa fi ọmọ tó bí fún kó lọ máa fi disturb ẹlòmíì tó fẹ́ fẹ́ ẹ. ọkùnrin tó bá fẹ́ fẹ́ ò lẹ́tọ̀ọ́ láti bẹ́ẹ̀ tọ́jú àwọn ọmọ tó bí fẹ́ lòmíì. má mú bàbá àwọn ọmọ tó bá bí fẹ́ lòmíì kúrò nínú ìgbésí ayé wọn. tó bá dẹ̀ ti lọ bímọ fún ọ̀lẹ alápárí gángan alápá má ṣiṣẹ́, wàá máa ran ni. ìwọ̀nba tí ẹni tó bá ń fẹ́ bá ṣe fún ẹ, máa fi tọ́jú àwọn ọmọ ẹ. ṣùgbọ́n má compel, má force ọkùnrin tó bá ń fẹ́ pé kó láti tọ́jú ọmọ fún ẹ. It is not done. And it is very, very wrong. gbogbo ẹ̀yin tẹ́ ń wá ọkọ lójú méjèèjì, ẹ lọ pé ẹ̀dọ́nu yín àti ìfun yín o. Yínká TNT ò ń ṣe ẹni tẹ́ máa mọ́kọ lọ́dọ̀ ẹ̀ tẹ́ máa fojú ẹ̀ ráre o. àwọn tí mo ti send message sí Nàìjíríà tí mo fẹ́ fún wọn ní chance, ẹ lọ bèrè nǹkan tí mo bèrè lọ́wọ́ wọn. Yínká TNT kọjá rádaràda. I'm telling you. mo sọ fún yín o, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ obìnrin, Ọlọ́run ní jẹ́ kẹ́ bọ́ sọ́wọ́ alágbèédá o. ẹ ṣàyìn ojú yín dáadáa. obìnrin gan ò gbúdọ̀ má níṣẹ́ lọ́wọ́ pẹ̀tọ̀pẹ̀tọ̀ ọkùnrin tó yẹ kó jẹ́ baálé ilé o. tó o bá ti níṣẹ́ ṣe lọ ka pépà ń bus stop. tó o bá ti níṣẹ́ ṣe lọ sí Piccadilly Circus àbí kó lọ sí train station kó lọ máa wo iye, kó máa ka iye tí Piccadilly dé particular station. kó wáṣẹ́ fúnra ẹ kó lọ kó pépà ní bus stop kó máa pín fáwọn èèyàn. kó just get yourself busy. orí burúkú ni kọkùnrin jí láàárọ̀ kó má ṣiṣẹ́ o.
ẹ̀yin obìnrin náà ẹ ṣọ́ra ṣe o, ẹ má pa ọkùnrin o, torí ní ọ̀pọ̀lọpọ̀ ńgbà mi tẹ́ bá ti fún wọn ní emotional problem, bottled anger, nígbà mi ló máa jẹ́ kó explode tó máa fi ń ṣìwàwù. Ẹ jọ̀ọ́ ẹ̀yin obìnrin, ẹ jẹ́ ká ṣọ́ra ṣe o.